ǹlẹ́ o gbogbo ẹ̀yin aráalé, a kí yín káàbọ̀ sórí ètò yìí. Kí la rí gbọ́ lórúkọ ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. A dúpẹ́ lọ́wọ́ Elédùà ọba òkè tó ṣe ohun gbogbo. A sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ láti jẹ́ kí ètò yìí kó wá sí ìmúṣẹ tiwa. A dúpẹ́ lọ́wọ́ Fasual Consent. A sì dúpẹ́ lọ́wọ́ ìjọ OPAM. A dúpẹ́ lọ́wọ́ Pastor David Ajibade lágbára Ọlọ́run Èdùmàrè. Òrèrè á máa lọ fún yín. Lọ́sẹ̀ yìí tá a mú wá fún yín, bó tẹ̀ jẹ́ pé a ṣẹ̀ṣẹ̀ gbé ìdí ètò yìí, a ṣẹ̀ṣẹ̀ fìdí àmúlẹ̀ ni. Àmọ́ tá a ti gbọ́ lọ́tùn lósì, ẹ̀yin aráalé, ó lé o. Ọ̀rọ̀ lórí tọkọtaya la mú wá sétí ìgbọ́ yìí tí wọ́n sọra wọn dòdì nínú ilé. Tọkọtaya tó jẹ́ pé ìjà ní lọ́sàn, ìjà ní láàárọ̀, ìjà ní lóru, ìjà ní lọ́jọ́ gbogbo ayé wọn. Gbogbo tó ń fayé wọn ṣe ìjà ní. Gẹ́gẹ́ bí a ṣe béèrè àti tá a rí gbọ́ lọ́wọ́ ara wa dé, ó jẹ́ ká mọ̀ wípé ọkọ ọmọ ilẹ̀ Yíbò ni, wípé ìyàwó sì rèé ọmọ ilẹ̀ Yorùbá ni. Àwọn méjèèjì wọn gbé bí ara wọn, ẹ̀yà kan náà kan ni wọ́n. Àwọn níjà lọ fi ṣe omi lájú ayé ti ìjà ní ṣá. Kí wọ́n ló fàjà yìí? Nígbà tá a béèrè lọ́wọ́ ìyàwó jẹ́ ká mọ̀ pé bọ́kọ òun bá ní kóun ṣe nǹkan báyìí, òun á sọ fún pé rárá nǹkan bá lòun fẹ́ ṣe òun á. Ẹ wò ó, kí tó sọ tá a gbọ́, ẹ jẹ́ fàsìkò yìí sọ fún yín pé ìjọ House of Prayer Apostolic Mission, ìjọ Urban Church, wọ́n ní kí n fi tó yín létí pé ètò 9 hours of mercy tó máa ń ṣe lọ́dọọdún tó jẹ́ pé àkan lọ́dún ni ó máa wáyé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ́jọ́ Wednesday on the 16th. Wọ́n bẹ̀rẹ̀ ètò yìí ní aago 6 ìdájí títí wọ aago 3 ọ̀sán. Ètò yìí wà fún wọn tó ń fẹ́ ìgbàlà, òun fẹ́ wòsàn, òun fẹ́ ìgbéga, òun fẹ́ ìtúsílẹ̀, òun fẹ́ iṣẹ́ tuntun, òun fẹ́ ìlọsíwájú iṣẹ́ rẹ. Ètò yìí wà fún ọ. Ìjọ House of Prayer yìí ó wà ní nọ́mbà 27 Àjẹsà Command Road off Ilé-ìwé Mẹ́ran Lagos. Ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 081 03 53 7886. Ìjọ House of Prayer Apostolic Church lọ́pẹ̀ yìí. Kẹ́ wá jẹ àǹfààní oore tí Ọlọ́run ti ṣe sílẹ̀ látọwọ́ Pastor David Ajibade, iṣẹ́ ìránṣẹ́ ìpinnu Ọlọ́run fi rán. Kí n padà sọ̀rọ̀ tọkọtaya yìí. Nígbà tá a béèrè lọ́wọ́ ìyàwó pé kí wọ́n ló dé tẹ wá fẹ́rẹ̀ nígbà tó jẹ́ pé ẹ̀yà kan náà kọ́ ni yín. Wọ́n ní bàbá ìfẹ́ ni o, ìfẹ́ ló jẹ́ kó òun fẹ́ kó òun o, ìfẹ́ ní kíní ìfẹ́ ló wá jẹ́ kó òun fẹ́ tí ò gbé díẹ̀. Àwọn méjèèjì sì rèé wọn gbédè Gẹ̀ẹ́sì, ìyẹn tó ṣèdè òyìnbó ní kí wọ́n tẹ̀ máa fi ìdìbò bára wọn sọ̀rọ̀ náà gbédè. Ọkọ èdè Yíbò ló gbọ́, ìyàwó rẹ̀ èdè Yorùbá lòun náà gbọ́. Ìtọ́ wá fàjà jù láàrin ọkọ tìyàwó yìí. Tọkọ bá ní kí ìyàwó òun tó bóun ṣe ọbẹ̀ ẹ̀fọ́ vegetable soup, ìyàwó máa ṣe ilá fún. Bọ́kọ bá ní ẹ̀bà ló wọ̀ oúnjẹ lónìí o, ìyàwó ní rárá o, ó lè lọ sẹ̀wó. Bí àwọn náà bá ní ìbálẹ̀ ìrẹsì lábẹ́jẹ́ kí ó wá di pé àwọn méjèèjì wọ́n ń bára wọn sọ̀rọ̀ bí odi. Tó bá fẹ́ jẹun, ìyàwó ní láti lọ gbé rẹ̀sì síwájú ẹ̀ pé ìta fẹ́ ṣe lónìí rè o. Bọ́kọ náà bá ṣe wọ́n fẹ́ sọ nǹkan tó máa ṣe fún òun náà lọ gbé wá, ó wá di odi. Tọkọtaya tó wá di odi. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, àǹfààní máa wà fẹ́yìn aráalé láti máa pè wá sórí ètò yìí. Nọ́mbà tẹ́ máa pè wá sí ní 090 95 61 5390. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, á gbé tọkọtaya wá sórí ètò yìí láti wá sọ tẹnu wọn. Àǹfààní máa wà fún yín láti pè wá kẹ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ yìí. A dúpẹ́ lọ́wọ́ gbogbo aráalé, a dẹ̀ dúpẹ́ torí gbogbo yín ọwọ́ yín náà rí lórí Instagram, lórí YouTube, lórí Facebook. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí mọ̀ bó ṣe ń lọ, kí la rí gbọ́ lórúkọ ètò tá a ṣe lọ́wọ́ yìí. A dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ẹ ti subscribe fún wa, a dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ follow wa ní Facebook, tẹ́ follow wa ní Instagram. Fún ẹ̀yin tí ẹ̀ tí mọ̀, ẹ follow YouTube channel wa Bàbá Jáwéṣọlá ní Instagram @baba_Jáwéṣọlá. Tó bá jẹ́ Facebook náà ni ẹ kọ Bàbá Jáwéṣọlá. Kẹ́ subscribe, kẹ́ follow wa, a dúpẹ́ lọ́wọ́ yín o. Lágbára Ọlọ́run ọba Èdùmàrè, ojú tẹ́ fi wò wá ò ní fọ́,
tẹ́ fi sínú àpò tẹ́ fi ra káàdì lẹ́tì fi subscribe fún wa àpò yẹn náà ò ní gbẹ o. A dúpẹ́ lọ́wọ́ yín. A pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ má gbàgbé ọ̀rọ̀ tá a ṣì wà lórí ẹ̀ ní ọ̀rọ̀ tọkọtaya tí wọ́n sọra wọn dodi nínú ilé. Ẹ ṣé mo kí gbogbo yín o.